Mama, I love that woman. Hey, come on, below, don't hurry. Hey, my boy. You let her go for my money. You let her go for my money. He ain't the one who let me get okay, I don't know. I ain't here one life that you don't know. I mean, what's the baby? And say, well, life need that, so there was new life, I don't know what Saturday, Friday. Alabama, ni tí wọ́n sùn, tí ibẹ̀ ń jó, tí kò ṣe dáadáa, màmá ò ní bẹ̀ wọ́n ní gbogbo. Àwọn abáwọn máa gba ilé tí a bá wọn gbà ní, lẹ́yìn tí a bá wọn gba ilé, a bá wọn ra bed, a lè ra carpet, a sì máa ra nǹkan díẹ̀ fún wọn sí. But for now, àti ẹ̀kọ́ ra bed, ẹgbẹ́ bẹ́ẹ̀dì yẹn wá náà, a lè kọ́ ra carpet. Wọ́n ti gbá bíbá yìí náà, wọ́n ti ní ìsì. Wọ́n ti fọ́ náà. Ẹja kọ́ tẹ́ carpet yẹn náà. Ẹja tẹ́ carpet yẹn náà yá. Okay. So like I told us, mo ní a nílò bẹ́ẹ̀ fáwọn màmá wa tó jẹ́ arúgbó mo la nílò bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ṣé máa bínú ọ̀? Kábàtàrí mi ṣe lè mọ̀. Irú kábẹ̀sí náà ara ìmọ̀lẹ̀ wà láìpẹ́ rẹ̀. Mélòó rẹ̀ tẹ́lẹ̀ kò ìgbà dáadáa. Kò dáadáa. Mélòó ni nǹkan? Ọmọ ní ìyá délé. So màmá ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn, àwọn tí wọ́n ṣe gbàdúrà fáwọn èèyàn. Akẹ́kọ̀ọ́ dúpẹ́ ojú òní tí ìwé o. Ògbó yín ọmọ yọ sí rere. Ayé òní kọ́ bò bó yín mọ́lẹ̀ o. Ìràwọ̀ yín ọmọ àkàní. Ayọ̀ àkàlàáfíà. Láwọn gbèsè ayé yín o. Ẹ̀ní èlò pẹ̀lú ìbànújẹ́. Ẹ̀ní èlò pẹ̀lú ìbànújẹ́. Lágbára fẹ́ ti Jésù Ọlọ́run máa bá wà pẹ̀lú yín. Ọlọ́run máa bá bẹ̀ gbìyànjú. Jésù ọ̀wá pẹ̀lú yín. Àdẹ̀dá àmọ́. Lórí ọmọ àdẹ̀dá àmọ́. Lórí ẹbí ẹ̀dẹ̀dá àmọ́. Lórí ara ẹ̀dẹ̀dá àmọ́. Ẹ ṣé mo dúpẹ́ kú ìnáwó mi mọ́. So, màmá tó lórúkọ yín? Ma? Ọkọ yín dà? Ó ti kú. Látọdún mélòó? Ó ti kó 40 ọdún. Láti 40 years ago? Ogójì? Àbí mi mọ̀ tán pẹ̀lú ogójì? 40 years. 40 years, ogójì. Màmá yìí ti ọkọ wọn ti kú tipẹ́ 40 years. Olódùmarè. Màmá ìpẹ̀lẹ́. Báwo lẹ ṣe wá ẹ̀dìdì mà? Báwo lẹ ṣe wá ń kọ̀bù láti gbà yẹn? Báwo lẹ ṣe ń. Ọlọ́run ti jẹ́rìí ara rẹ̀. Ọlọ́run jẹ́rìí ara rẹ̀. Ọlọ́run jẹ́rìí ara rẹ̀. Àgbà. Torí sí èsì yẹn. Tó bá ń wí, pípẹ́ ń gbà wá sí ọkọ màmí. Nínú ọkọ̀ rẹ̀ tí ń ròyìn ló dé ilé lọ sọ fún ìyàwó rẹ̀ wípé ìgbà ìṣẹ̀ ìyá ló jìnlẹ̀ gbọ́pọ̀ kalẹ̀. Adẹ́dẹ́ ayọ̀ rẹ̀ ọkọ̀ wò lábáwò ìlú ọ̀tá ṣoṣo àti gba láti ní ìdí bẹ̀rẹ̀ láti ń pa ọdún mẹ́ta. Bó ṣe pé sí èsì náà ni ìjọ́tọ̀ ọ̀gbọ̀n tó lọ́wọ́ bọ̀ ni Olúbòde láti ṣèṣì rèéfín là ń lọ títí. Ṣọ́ọ̀ṣì lè tí wọ́n tó ń kọ́ pọ̀ má rèéfín láti bí
tún 50 ọdún tó bí ọdún 10 kó tó di pọ́pọ́ ló ti ẹ tẹ́ kápẹ́ẹ̀tì ń lọ. àti èsì náà wọ́n tà ń lọ sí nígbà ọkọ̀ kúta náà sí èsì náà tí a máa dẹ́jọ yín kò sí pé sí èsì náà ni kò sí pé ẹ̀gbọ́n tó lọ́ọ̀ bọ̀ mi sí èsì náà ni ẹ̀ fẹ́ ká dúró. Màmá ọmọ mélòó lẹ bí? Mẹ́fà tí gbogbo wọn náà wà. Gbogbo wa náà wà. Hallelujah. Àwọn àtọ́ pẹ̀lú wa ti lọ lédè ìlú fún àwọn 6 ń bẹ. Ìyá ẹ pẹ̀lẹ́ màmá, ẹ pẹ̀lẹ́ ẹran màmá, ẹ pẹ̀lẹ́. So ilé tá a gbà fún màmá nìyí. Màmá ibi tí wọ́n wà tẹ́lẹ̀ ibẹ̀ ń jó kò sí bẹ́ẹ̀dì mẹ́ kò sí nǹkan gbogbo ilẹ̀ gbogbo ẹ̀gẹ̀ta. So a ní láti wá gbalẹ̀ fún wọn. So a kóra àtẹ́ kápẹ́ sílẹ̀ dẹnu nípa orí ọ̀fẹ́ náà àti ra bed wà fún wọn pílò wọn dà. So màmá kí ló wù yín láti máa fi pawó dà? Kí ló wù yín láti máa fi pawó dà? Ráìsì, gààrí, èlùbọ́, epo pupa, òróró. Ṣé tẹ bá rí bí 100 kí ni 100 náà? 100 àbí? Ṣé yóò ṣe kankan? Ẹ bá rí bí 100 ẹ ṣọ́ màmá ó dà ẹni tí Ọlọ́run máa lò fún màmá. Àmín 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 àmín. Àwọn àgbà wòlíì wọn ò ní gbá ẹ lẹ́sẹ̀ ọlẹ́ẹ̀kẹ́ wòlíì wọn ò ní gbá ẹ lẹ́sẹ̀ gbogbo ọkọ̀ kàtọ́ bá ní òun ó dìtẹ̀ máa tàbí òun ó bínú rẹ̀ álímì nílẹ̀ jẹ́ iyọ̀ gbà wọn láti orúkọ Jésù. Àmín àmín àmín. So màmá òbí táwọn bá èmi ní tó máa rí bá bí 100 wọ́n lè rí jù bẹ́ẹ̀ lọ. Màmá ṣe ẹ láwọn abọ́tẹ̀ fi máa ta ni tẹ́ fi máa ta oúnjẹ yẹn ṣe ní. Ẹ láwọn bá tó pọ̀. Má ṣe ẹ ta rí ni ṣe ẹ ta oúnjẹ tútù rí ni màmá. Níbo lẹ ti ta rí? Bá a ṣe bá ilé ìrè àti ìpínsẹ̀ bá ṣe bá rí bóyá máa wá píntẹ̀ nígbà tí ẹ̀kọ́ ra ara kápẹ́ẹ̀tì ọ̀dẹ̀ ra bẹ́ẹ̀dì wá fún màmá ẹgbẹ́ kápẹ́ẹ̀tì ń lọ. At least màmá máa bọ̀. Hallelujah. Ẹ máa wọ màmá ẹ wá sẹ́gbẹ̀ẹ́ mi. So nípa orí ọ̀fẹ́ Ọlọ́run irú eléyìí ó dà púpọ̀. Ẹ̀wòyá yẹn wọ́n ń dàgbà lọ òbílẹ̀ àwọn ọmọdé tó wà abẹ́rù ilé kan náà bẹ̀tìbẹ̀tì jó tirẹ́wò gan. So we have no choice láti wá the same area náà ni ṣe mo rá àwọn báyìí the same just local area rẹ àwọn yàrá báyìí ẹ̀ lé mú ọkọ láwọn àpòlé tí wọ́n wà wọ́n feel like kán wà bẹ́ẹ̀ kán máa ṣe wọ́rẹ́wọ́rẹ́ bẹ́ẹ̀ with this house kò dẹ̀ sí ní tó ṣe màmá tẹ́lẹ̀ fò òkè. Mama, ẹ̀rù ń bà èmi o. Lẹ́wọ́ á fò bá wọn. Èmi kò lè fò bẹ́ẹ̀ ṣe fò. Ẹ̀wẹ̀ mi ní olè fò. Èmi ò lè fò bẹ́ẹ̀ ṣe fò yẹn. Àwọn máa try kẹ̀. Mama ẹ̀ ti tọmọ ní òlù báyìí. Bíi mélòó báyìí màmá? Bíi ẹ ti pọ̀ 100 o. Ẹ ti pé ó dín 10 bí. Bíi mélòó lẹ jẹ́ báyìí? Ó dín ní 10. 90. Ẹ tí ì lè pé 90 màmá. Ó dín 100 dín 10. 100 dín 10. That means pé 24 àti 10. Màmá ti dàgbà náà, màmá ti dàgbà wọ́n dàgbà dáadáa. Màmá ìpẹ̀lẹ́ rà ànúgbà. So kí lẹ́lẹ́ ní? Ẹ tún ní ẹ̀gbọ́n irọ́ ni. Nígbà tí sáà ń pè mí kíkan kan máa sọ́sẹ̀ rẹ̀ sí ní owó ìlọ ọbẹ̀ níjọ́ Jímọ̀ mọ́tò lọ gbá ni èmi náà. Mọ́tò gba yín ìyá ìpẹ̀lẹ́ ṣé kò tí ì san ni? Kì í san tán bẹ̀ ṣé kò dùn yín mọ́? Kò dùn yín pọ̀ bí tẹ́lẹ̀ mọ́. Màmá kí fẹ́ lẹ́yìn tá a ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀dì wọn dà. Ẹ wá tẹ́ bẹ́ẹ̀dì fún màmá ẹ bẹ́ẹ̀dì yín.
Níbo ni kó máa ń tẹ sí màmá? Màmá Olúwa ṣeun, Olúwa ṣeun, Olúwa ṣeun. Ẹ gbé pílò síbẹ̀. Màmá ẹ kọ́ sun ayọ̀ náà. Ẹ kọ́ sun ayọ̀ náà. Ẹ lo pílò ní màmá. Ẹ fara màmá ẹ mà tí ya ń sùn nìyẹn. Àbí ẹ mà tí ya ń rọrùn báyìí. Hallelujah, hallelujah. Màmá ló níbi tẹ̀sùn sí yẹn ṣe lè gbàdúrà fáwọn tó ṣe lè fún yín. Ó yẹ gbàdúrà fáwọn tó ṣe lè fún yín. Orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù, ẹ̀mí mímọ́ ò ṣe o, bàbá mímọ́ ò ṣe o, ọba mi fi alátìlẹyìn, báwọn tí a ṣe orí, wọ́n padà lẹ́yìn wọn. Àmín. Wọ́n máa wà pẹ̀lú wọn. Má jẹ́ wọn ṣubú àwọn, má jẹ́ wọn ṣubú àwọn, má jẹ́ wọn fọmọ dáná, má jẹ́ wọn dáná náà, ẹ̀mí wọn má dalé bò wọn, bá gbogbo wọn gbà, wọn ní aláyọ̀, wọn máa ṣá, Àmín. Màmá ẹ dúró sáwọn èèyàn kẹ́ ni wọ́n ṣe o. Ẹ dúró sí wọn, ẹ dúró sí wọn, ẹ dúró sí wọn. Ojú òní tí mi ó, ayọ̀ láwọn pàdé o, àní burúkú pàdé, àní rí wàhálà, wàhálà ò ní ẹ̀dẹ́ sí i, ìtakọ̀ ọ̀bọ̀ ò ní sáyẹn, ẹ̀ní irúfẹ́ ẹ̀jọ́, láyọ̀ láwọn pàdé, ẹ fi mo dúpẹ́ o. Màmá ẹ dìde. Màmá báwo lórí bẹ́ẹ̀dì yẹn ṣe rí náà? Ọgbádùn rẹ̀. Ọ̀rọ̀ ọ̀rùn. Màmá ní ọ̀rọ̀ ọ̀rùn. Àmọ́ báwọn báwọn aṣọ bẹ́ẹ̀dì mọ́mí má bọ̀. Ẹ má bọ̀. Ẹ má bọ̀. Ẹ̀yin nìkan ni Ọlọ́run ṣe lè fún. Now màmá ní àwọn lè máa ta nǹkan díẹ̀. Ọlọ́run lè máa ta nǹkan díẹ̀. Ó gbọ́ màmá tá à ń lọ sọ́dọ̀ wọn yẹn. Ìtílé ọ̀dà àtúndé ẹ̀ ṣe kun ilé ẹ̀ ra kápẹ́tì ra bẹ́ẹ̀dì. They are make sure pé kó má jẹ́ yẹn nìkan. Kó ní nǹkan kan tí ó máa mú oúnjẹ lọ sí ẹnu àwọn ìyá yẹn because ìdí ni pé mọ́mí ẹjọ́ excuse wa ìdí ni pé adé excuse wa mà ìdí ni pé kò sí bó ṣe fẹ́ jẹ́ tó kò sí bàbá ṣe ṣe fárúgbó tó iná ẹ̀ tí kò sí bá ṣe fẹ́ ṣe fún àwọn ọmọ wa ètò gbogbo tá a ṣe fún wọn yìí wọ́n sì nílò kílódé tí nẹ́tíwọ̀kì ọ̀pọ̀ bẹ́ẹ̀ kẹtàn iná kan kò sí bá ṣe fẹ́ ṣe fún àwọn ọmọ ètò wọ́n nílò láti ní nǹkan kan tó máa mú oúnjẹ lọ sẹ́nu bí òjú wórógbó lọ màmá yìí wọ́n láwọn lè máa ta rice we have tried our best as a rabbi fún wọn ẹ ti ẹjọ́ ẹ̀yin lovers wa we need bed àfẹ́ máa ra lẹ́yọ̀ kan mo sọ fún wa ní live lálẹ́ àná mo lá nílò bed about 50 bí òtò bed bóyá 20 bóyá 30 ká lò dẹ̀ síbì kan tábà tí ráwọn tó nílò bed àmà fún wọn ti ẹ̀pọ̀ gan tán nílò bed báyìí wọn pọ̀ tán nílò bed ẹ̀yin náà wo ìntara fún mọ́mọ́ ìsìn ẹ̀wọ̀ ìntara fún wọn sìn so glory be to God fún ilé ìta ṣe kápẹ́ẹ̀tì náà a máa ń bẹ̀rẹ̀ ni so mọ́mọ́ yìí láwọn lè máa ta kílẹ̀ lè máa ta náà. Láìsí ẹ̀wà gààrí èlùbọ́ epo pupa òróró. Báwo lẹ ṣe máa tà mọ́mọ́. Iye tí a ń ta kiri ní èsì láì sí pé ìgò náà nígbà bá rà tán ìgò láàmú yọ fún wọn ẹni ká fẹ́ rà ó sì léyìí. Ṣé ẹ máa ta agolo rice àti abọ́ ṣé láwọn abọ́ tẹ fi ń ta àwọn abọ́ ṣe ní ta ló lè bá mi rọ màmá lọ́wọ́ láti máa ta rice ẹ̀wà gàrí lẹ́yìn ilé ìtawọ́ ṣe fún màmá lẹ́yìn a fẹ́ rán yẹn sí màmá lọ́la kí wọ́n bá wọn ra àwọn nǹkan yẹn kí màmá dé máa ta a ti gbalé fún wọn a ti ra bẹ́ẹ̀dì fún wọn a ti ra kápẹ́ẹ̀tì fún wọn owó ilé ọdún kan lásán nípa orí ọ̀fẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ràn wá lọ́wọ́ tó bá ti dì láti tún bá wọn san owó mi bẹ̀tì yẹn gbé kọ́ ní kókó ọ̀nà fún ní ọ̀nà fún lọ́nà ọ̀run kí ni màmá ó máa jẹ dó wọ́n láwọn ọmọ wọ́n ṣe sọ fún mi wọ́n ní oníkálukú wọn náà ò kọ́lọ̀ ń gbé wọn lọ́wọ́ sókè ibi tí Nàìjíríà tó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dé
lórúkọ Jésù gbogbo wa máa gbérí. So a fẹ́ ṣe pé lọ́dọ̀ ìyá yìí láti ra àwọn nǹkan yẹn fún wọn kán ra máa ta àwòrán-bò bẹ́ẹ̀ mi ṣe wò with 100,000 at least màmá pẹ̀lú 100 náírà bó ní ṣe ṣẹ́ẹ̀tì rẹ̀ mi kílẹ̀ sọ́mà. Ọ̀tọ̀ náà dárìn ó yẹ gbàdúrà fáwọn tó ń wò wá ẹ dúpẹ́ lọ ẹ gbàdúrà fún wọn kí wọ́n dúpẹ́ lọ́wọ́ wọn. Ní orúkọ Jésù. Àmín. Ní agbára ẹ̀jẹ̀ Jésù. Àmín. Ẹ̀yin mímọ́ o ṣé o ẹsẹ̀ ẹ̀kú ìnáwó òní o Ọlọ́run aláàánú jùlọ Ọlọ́run nípa ẹni pa. Àmín. Gbogbo yóò mọ ọjọ́ ẹ̀mọ rọ́wọ́ ọjọ́ ẹ̀ẹ̀nì rẹ̀ yìí ẹ̀ẹ̀nì rí bú ẹ̀yìn ẹ̀ẹ̀nì sunkún ọmọ ẹ̀ẹ̀nì rí wàhálà lórí ọmọ wàhálà náà ní ṣẹlẹ̀ lórí ilé náà lórí ẹbí yín wà lónìí Olúwa ẹ ṣé o bàbá mi ẹ ṣé o. Ó yẹ dúpẹ́ lọ́wọ́ gba àwọn tí wọ́n ń wò wá àwọn tí wọ́n ń support wa tá a fi ń rírun nǹkan báyìí ṣe ẹ dúpẹ́ lọ́wọ́. Bàbá mi ẹ ṣé mo dúpẹ́ ojú òní tí ẹ̀ẹ̀nì rámáyé láwọn ẹ̀ẹ̀nì sọ̀fọ̀ ọ̀fọ̀nì ẹ̀jẹ̀ tí ẹ̀ẹ̀nì rẹ̀ bí omi ń pọ̀ náà níjẹ́ bí ó kò gbẹ ẹ̀ẹ̀nì rẹ̀ ìjọ náà wà ládàámọ̀ ní ẹ̀ka yín lérí ọmọ yín lórí ẹbí yín ẹ̀ẹ̀nì rògbòn wàhálà àjùyọrí lẹ́wọ̀n lágbára lọ́wọ́ amen. Ó yẹ sùn lórí bẹ́ẹ̀ di ẹgbẹ́ ògùn lélẹ̀. Èmi máa dúpẹ́, èmi máa yìn ọ́, ẹ̀rí aláyọ̀ ó sì àná o, èmi ó máa yìn ọ́ bàbá. Bẹ́ẹ̀ bí dé gara lọ, ṣé ó gba ẹni tí bẹ́ẹ̀ bí ga. Sísè náà wà. So àwọn bẹ́ẹ̀dì tá a fẹ́ rà is close to 60,000 pẹ̀lú owó mọ́tò tó gbé dé báyìí bed is about 58 then ọ̀kadà nǹkan tó máa gbé wá so káàtó pé 60,000 naira ìbẹ̀rẹ̀ ẹ̀kọ́ a fẹ́ get bẹ́ẹ̀ at least 20 please you can buy a mattress ni a lè rà fún arúgbó yẹn bàbá ń lọ bẹ̀ kò nípa ìṣeré ra bẹ́ẹ̀dì àti máa ní ilẹ̀ a fẹ́ ní mattress yẹn lẹ̀ kó pọ̀ so that a máa gbé fún àwọn màmá yẹn bí wọ́n ṣe nílò àti a máa gbé lọ sọ́dọ̀ wọn please we need the mattress ìyẹn gan la need the device mattress then oúnjẹ tá à ń gbé káàkiri ó tán mattress then oúnjẹ tá à ń gbé ṣe rí tẹ́yìn bá ti rí oúnjẹ jẹ wá ti rí Ibusun ògo ní fọ́nà ìyókù nínú àánú Ọlọ́run gbé wa tẹ́yìn bá ti rí oúnjẹ tẹ́bi bá ti pààyàn tẹ́bi ò pa ọmọ èèyàn téèyàn ń jẹun then téèyàn ń rí Ibusun gbogbo tá a ní láyé àwọn lọ sẹ́ni wẹ̀ náà akọ́lé fáìn Ọlọ́run ṣeun ọjọ́ abákú náà àgbélé ọ̀nà ìtàwọn ó sì wá sí so ilé táwa gan kọ́ gan Ọlọ́run fi bàṣírí wa ni àṣírí bíbò ní gbogbo ẹ̀ mọ́tò tá a ní àṣírí bíbò ni ilé tá a ní àṣírí bíbò ni because those things mú lọ gbogbo aṣọ tá a ní àṣírí bíbò ni màá tí ì raṣọ fún ìyá yìí àdè raṣọ fáwọn yòókù màmá máa raṣọ wá Ṣẹ́gun màmá ẹ dìde àwọn ọbẹ̀ dìde wọn so gbogbo tá a ní náà àṣírí bíbò náà gbogbo ẹ̀ for the main time la máa lo àwọn nǹkan yẹn a lè lò wọn títí bẹ́ẹ̀ bá lo mọ́tò dé stage kan yóò tà kó gbé fún yàn àbí kó bàjẹ́ àtúnra mi for the main time o lè lo nǹkan títí láyé bẹ́ẹ̀ bá kọ́lé tó bá yá ó tún lè kọ́ mi kó tà yẹn o lè lo nǹkan títí láyé tẹ́ẹ̀ bá wá dàgbà náà bẹ́ẹ̀ yóò bí ilé òfin yẹn lè yóò fi lélẹ̀ yóò kú wọ́n á sì yẹn síta àwọn ọmọ gan dẹ̀rẹ̀ àwọn ọmọ gan ti ń kọ́lé tiwọn báyìí ọmọ òfin bẹ́ẹ̀ máa jogún ilé ta ní jogún ilé kíni àwọn ọmọ gan ti ń gbé nǹkan rí ṣe báyìí àwọn ọmọ wa máa gbé nǹkan rí ṣe ẹ jẹ́ ká ran àwọn ọmọ yìí lọ́wọ́ kí wọ́n ní ìgbà alẹ́ tó dáa let's help the aged ones so they might have a very good night ballet and night season wọ́n ṣàmà nígbà alẹ́ tó dáa àwọn ẹ̀jẹ̀ ń ṣe ìbòsòsò mọ̀mọ́ yìí ẹ jẹ́ ká jọ̀dá wọn lókòwò kan bẹ̀rẹ̀ rice ẹ̀wà tán sọ nílùú 100,150 ọ̀pọ̀ rẹ̀ fẹ́ lọ́wọ́ ṣe gan àwọn arúgbó yẹn ṣe pọ̀ o bẹ́ẹ̀dì yẹn la nílò ẹjọ́ ẹjẹ́ ara bẹ́ẹ̀dì bíi 20 beds and bíi 20 mattress inú mi á dùn sẹ́yìn tẹ́ bá dìde tàfẹ́jọ rà account number
Account number 1 be 01991315544. Ẹ dẹ̀ lè pè wá GT Bank ló. Ẹ dẹ̀ lè pè wá sórí 07054900751. 07054900751. God bless you. We love you. Ojú òní tí yín ẹ ṣé o. Thank you so much. Ẹ gbé lè ká bàlọ́. Dábìrì ń bẹ níbí o.